Ẹ kú dédé wòye o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló ń dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lógo lọ́pọ̀lọpọ̀ lónìí fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. Àjúbà yín ò nítorí pé ẹ ṣé, torí pé àánú yín bẹ láàyè. A yìn yín lógo nítorí pé ẹ̀yin Ọlọ́run fẹ́ràn wa. Bàbá, lẹ́ẹ̀kan sí a tún lọ sínú ọ̀rọ̀ yín. Olúwa ẹ ṣí wa níyè. Jésù, Olúwa ẹ ṣí wa níyè. Kí ọ̀rọ̀ yín kó lè mú wa láradá, kọ́rọ̀ yín lè wò wá sàn, ká sì lè bọ́ lọ́wọ́ òkùnkùn. Jésù Olúwa wa. Àmín. Tọ́, lẹ́ẹ̀kan sí mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ètí Ọlọ́run fún ẹ̀yin àti èmi pé ká tún jọ kẹ́kọ̀ọ́, kájọ yànnàná bí a ṣe máa ń sọ, kájọ wá jinlẹ̀ lónìí. Ó dá mi lójú pé ẹ ti máa mọ̀ nípa kókó tí a ó ṣẹlẹ̀ lónìí tí a pè ní o lè sọ ìgbàlà nù, you can lose salvation. Bẹ́ẹ̀ni, ṣe rí àwọn ẹgbẹ́ kan wà tí máa ní ẹgbẹ́, mò ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ, àwọn olùtúmọ̀ bíbélì, àwọn ẹ̀kọ́, wọ́n pè ẹ̀kọ́ yẹn ní eternal salvation. Ohun tí eternal salvation tó túmọ̀ sí ni pé tí èèyàn bá ti di ẹni ìgbàlà lẹ́ẹ̀kan, tó fayé fún Jésù lẹ́ẹ̀kan, kò sí nǹkan tó lè mú lọ ọ̀run àpáàdì. Pé ẹ̀ẹ̀kan tó fayé fún Jésù yẹn tó bá wù kó wá ṣe o, oore ọ̀fẹ́ cover ẹ̀. Ẹ̀rí ṣé lára àwọn nǹkan tí ó ba ayé jẹ́ lónìí ó ní ẹ̀kọ́ yẹn. Mo tún ní nǹkan tó inspire mi lónìí ni pé mo tún ní ìbápàdé ìránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ pé ó gbàgbọ́ nínú eternal salvation. Ó jọ sọ̀rọ̀ tó wákàtí mẹ́ta, nítorí fi parí ọ̀rọ̀ ni pé ṣé àwọn ò ti dáràn báyìí. Anyway, wàá mọ iye àwọn tí irú èèyàn bẹ́ẹ̀ ti ṣe lọ́nà. Ibi tí lára nǹkan tó ń fà tí mo ní àánú àwọn Kristẹni máa ń ṣe mí nìyẹn. Ẹ̀rí fún àìmọye ọdún òun ló ti kẹ́kọ̀ọ́ yẹn wípé kíní kan wà tó ń jẹ́ eternal salvation. Nígbà tí fàyè fún Jésù lẹ́ẹ̀kan, ò nídìí òun láti ṣe okòó mọ́. Gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti dá, Jésù ti kú fún un. Tí tó bá wù ẹ́ kó pa ọ̀run sòsé, òun ló ń lọ. Tẹ́ bá dẹ̀ wo báyìí ṣe rí lónìí, irú àwọn ẹ̀kọ́ báyìí òun ló fà á. Irú àwọn ẹ̀kọ́ báyìí ló fà á. Ṣé rí àwọn tó ń kọ́ ẹ̀kọ́ eternal salvation, loopholes bẹ́ẹ̀ náà máa ń wá. Wọ́n á ṣà máa wá kiri ibi tí Bíbélì bá ti sọ̀rọ̀ tàbí tí àwọn tó interpret Bible tí interpretation yóò bá ti clear. Ṣé gbogbo wa ṣàmọ̀ pé kì í ṣe èdè òyìnbó náà kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé, kì í dẹ̀ ṣe èdè Yorùbá òun náà kọ Bíbélì. Translation lòyìnbó ń pè é, àtúntẹ̀ ẹ̀dà yóò ní èdè míì, òun nìkan tí gbogbo wa gbé dání. Ṣé rí àwọn àṣẹ tó bá wà náà yẹn náà ń lò tó fi darí ẹgbẹgbẹ̀rún lọ sí àwọn àpáàdì. Ṣé rí tẹ́ bá rí àwọn ẹ̀kọ́ mo pè ní evil messages, àwọn ẹ̀kọ́ ibi, àwọn ẹ̀kọ́ tó wá láti àwọn àpáàdì. Ẹ̀rí tẹ́yìn náà bá tiẹ̀ wo gan, ẹ̀yin náà tiẹ̀ jẹ́ ká wo gan. Kí ni díẹ̀ gan tí òfin ṣe wà ń gbà yẹn? Kí ni díẹ̀ gan tí boundary ṣe wà tó bá pẹ́ lóòótọ́ eternal salvation òótọ́ ni? Kí ni díẹ̀ tó bá pẹ́ eternal salvation wà sàmà? Kí ni díẹ̀ tó Ọlọ́run fi ń punish wa? Ṣé bí tó bá wà lára pa, ibi Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ẹ̀rí mo fi Ọlọ́run bẹ̀ yín. Ìdí tí mo fẹ́ fi kọ́ ẹ̀kọ́ yìí ni pé ìbápàdé mi pẹ̀lú ẹni tó pè rẹ̀ níránṣẹ́ Ọlọ́run fún àìmọye ọdún. Wọ́n jẹ́wọ́ pé àwọn tí ń kọ́ ẹ̀kọ́ eternal salvation, àwọn béèrè àwọn pé ṣé àwọn ò ti gbé báyìí. Ẹ̀rí ṣùgbọ́n jẹ́jẹ́ wọn pé ṣé àwọn ò ti gbé báyìí yẹn kò débì kankan. Jẹ́mi ti gbé báyìí. Mo sọ fún lóyún kan, mo sọ fún wọn ní mọ́tà ṣé ọ̀rọ̀ táyà sọ ìbò ló dé, kò débì kankan. Àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti kú nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀. Lónìí màá sáré torí àkókò wa, mo fẹ́ fi ẹsẹ̀ mẹ́ta kan hàn wá tí wọ́n máa ń lò láti fi darí àwọn èèyàn lọ sí ọ̀run àpáàdì. Ẹsẹ̀ àkọ́kọ́ ni John chapter 5 verse 24. Àwọn tó ń kọ́ ẹ̀kọ́ eternal salvation yẹn, a ti kọ́ ẹ̀kọ́ yìí rí. Mo sọ náà, a ti kọ́ rí, ṣùgbọ́n ká tún rán wa létí ni fún àwọn tó jẹ́ pé wọn ò bá wa bẹ̀rẹ̀. Àwọn tó bá wa bẹ̀rẹ̀ náà, a tún ní láti kọ́ ní ìtẹ̀síwájú. John 5:24. Bíbélì sọ pé lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi excuse me, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti rí ikú kọjá bọ́ sí ìyè. Àwọn tó ń kọ́ ẹ̀kọ́ eternal salvation máa ń lo ọ̀rọ̀ yìí. Mo wo ọ̀rọ̀ yìí títí. Kí ni Jésù ń sọ ń bì tí àwọn wọ̀nyí tí wọ́n dàbàrú ẹ̀? Kí ló ń sọ ń bì? John 5:24 lédè òyìnbó ní most assuredly I say to you, he who hear my word and believe in me
and believe in him who sent me has everlasting life and shall not come into judgment, but has passed from death to life. Ẹ̀rí. Tọ́mátì túmọ̀ ọ̀rọ̀ yìí, máa wò pé àwọn aláìmọ̀ kan náà ni wọ́n ń sọ fún tó dàbí pé ọ̀rọ̀ yẹn wúlò létí wọn. Báwo ni ọ̀rọ̀ yìí ṣe túmọ̀ sí pé ẹni tí ó bá ti gba Jésù gbọ́, ìtọ́ àwùkọ́ máa pa? Tó yẹ yín nǹkan mọ̀ ń sọ mà. Ẹni tó bá gba Jésù gbọ́, ìtọ́ àwùkọ́ máa pa. Ó ń lọ ìjọba rẹ̀ tó pé ikú Jésù yẹn ti cover everything. How does that even going to be possible? Nípa tara, nípa tẹ̀mí kò ṣeé ṣe. Ẹ̀rí. Excuse me. Ṣé rí tí èèyàn ò bá ti mọ ọ̀rọ̀ Ọlọ́run tàbí tó bá ń blend ọ̀rọ̀ Ọlọ́run, ìgbé ló ń parí sí. Tẹ́ bá mo fẹ́ kíni kan mo fẹ́ kẹ́ mọ̀ bí mo ṣáà ń ronú bí mo ṣe lè túmọ̀ ẹsẹ̀ yẹn dáadáa. Ọ̀nà tí mo lè fi túmọ̀ jù ni wípé ṣé rí eternity, yẹn ni pé eternity túmọ̀ ayérayé, promise ni fún wa àti máa lò báyìí. Inú mi dùn bẹ́ẹ̀ ṣe mi rí yẹn, inú mi dùn gan. Ó tọ́ ni ayérayé tá à ń sọ yìí, Ọlọ́run promise wa ni, kò sọ fún wa pé ayé yìí láti máa lò. Tó wá pé jẹ́ kí n kó kìsì kan fún wa ná. 1 John chapter 2 verse 25. Ó ní èyí sì ni ìlérí náà tí ó ti ṣe fún wa, àní ìyè àìnípẹ̀kun. Promise ni. And this is the promise that he has promised us, eternal life. Now, so promise wa yẹn kì í kàn ṣe pé a promise wa bẹ́ẹ̀ pé okay o, ní nǹkan láti ṣe o, promise ta fún yín yẹn o, ìwọ tá bá ti bí tó bá ti ń kọrin bàbá tàbóhùn ka Bible tàbóhùn wàásù tàbóhùn ṣe o jẹ́wọ́kà o ti lọ́run, irọ́ o. Mọ́mí yẹ kẹ́yìn náà mọ̀, kò sí nǹkan tó kàn wá bẹ́ẹ̀. Tá bá tẹ̀ fún yàn ní ẹ̀bùn, ẹni ẹ ṣáà gbọ́dọ̀ gbà á. Wo lérí àyẹn ni wọ́n ní tẹ́ bá ti gba salvation pé kò sí nǹkan tẹ́ máa ṣe mẹ́ẹ̀ ti free nìyẹn. It's not possible. It's not possible. Promise ní eternity. So ọ̀rọ̀ tó ń sọ bíbá ẹ jẹ́ ká padà sí. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ mi, ṣé yẹ clear sí wa, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Ṣé ìyẹn yẹ kó clear sí wa? Ẹni tó bá gba ọ̀rọ̀ Jésù, ẹni tó bá dẹ̀ gba Ọlọ́run gbọ́, ẹni tó rán náà, ó ní ìyè àìnípẹ̀kun. Òun kì yóò sì wá sí ìdájọ́. That means kò ní wá sí ìdájọ́ mọ́ torí pé ó ṣe kí ni o, ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ṣùgbọ́n ó ti rí kọjá bọ́ sí ìyè. Now nǹkan Bíbélì ò sọ bẹ́ẹ̀ yẹn wípé tó bá ti gba in fact ẹ̀yin náà bá ti wò náà, ẹni tó bá ti gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, kì í ṣe tó bá ti gba pásítọ̀ gbọ́, kì í ṣe tó bá ti gba ṣọ́ọ̀ṣì gbọ́, kì í ṣe tó bá ti gba miracle gbọ́ tàbí àná tí ẹnikẹ́ni gbọ́, tó bá ti gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, àti Bíbélì ń sọ bẹ́ẹ̀ nìyẹn. Kò wá sọ kò àbó mẹ́nu bà ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ṣe, àwọn mẹ́nu bà pé ẹ má wọ́rì, ṣé ó sọ fún yín pé ó ní ìyè àìnípẹ̀kun, tí wàá wù yín kẹ́ ẹ máa pa òun kò lè bọ́ mọ́ nìyẹn. Titus chapter 1 verse 1 and 2 fẹ́ fi kíní kan hàn wá bẹ́ẹ̀. Paul ṣàlàyé kíní kan bẹ́ẹ̀, fẹ́ fi kíní kan hàn wá bẹ́ẹ̀. Bíbélì sọ pé ó ní Paul, ìránṣẹ́ Ọlọ́run àti àpọ́sítélì Jésù Kristi, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àyànfẹ́ Ọlọ́run àní ìmọ̀ òtítọ́, irú èyí tí máa darí ènìyàn sí ìgbé ayé ìwà bí Ọlọ́run. Ẹ máa gbọ́ báyìí Yorùbá sí orí. Ìgbàgbọ́ àti ìmọ̀ tí ó dúró lórí ìrètí àìnípẹ̀kun, èyí tí Ọlọ́run tí kì í purọ́ ti ṣe ìlérí rẹ̀ ṣáájú kí ayé tó bẹ̀rẹ̀. So promise ni ibi kan tí mo emphasize wọn ni promise ni salvation, ni eternal kingdom, ìyè àìnípẹ̀kun, ayérayé. Promise Ọlọ́run promise wa ni. Promise yẹn dẹ̀ ní àwọn nǹkan kan tí a gbọ́dọ̀ ṣe láti fi a máa rí yẹn later, but mo kàn fẹ́ prove ẹ̀ fún ẹ pé àwọn ẹsẹ̀ tí wọ́n ń lò wọ̀nyí kò bá ọ̀rọ̀ tí wọ́n ń sọ mu, ibi tí mò ń lọ gangan nìyẹn. Ṣé rí ayérayé tí a wá ń sọ yẹn tá a pè ní promise yẹn, orí ẹ̀ ni oní Jésù discuss lé lórí ní John chapter 5 verse 24. Orí ọ̀rọ̀ yẹn ló discuss lé. Ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ mi, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Orí promise yẹn ni Jésù ń sọ̀rọ̀ lé lórí. Ó ní ìyè tí kò ní pẹ̀kun yẹn tó ń ti promise ọ láti pilẹ̀ṣẹ̀ ayé. Now ó ní ìyè àìnípẹ̀kun yẹn nìyẹn. Ẹ̀rí bẹ́ẹ̀ yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú
tó bá ti ní ìgbàlà kò lè bọ́ ọmọ ẹ lọ́wọ́, kò sí nǹkan tó sọ bẹ́ẹ̀ níbẹ̀. ọ̀rọ̀ promise ló ń sọ níbí báyìí. ẹsẹ̀ míì tí wọ́n lò láti fi tan ẹgbẹ̀gbẹ̀rún jẹ ní 1 John chapter 3 verse 9. 1 John chapter 3 verse 9. ẹ rí i pé àlàyé yẹn mi ìfẹ́ kó gùn jù torí àkókò wa. Àwọn tó ń kọ́ ẹ̀kọ́ eternal salvation tó máa ń lo ẹsẹ̀ yìí dáadáa. 1 John chapter 3 verse 9. ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ nítorí tí irú rẹ̀ ti ń gbé inú rẹ̀. Kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run bí. ṣé ẹ máa gbọ́, ẹ jẹ́ kí n tó kà. ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ nítorí tí irú rẹ̀ ti ń gbé inú rẹ̀. Kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run bí. Now nǹkan táwọn ẹlẹ́kọ̀ọ́ eternal salvation sọ bí ni pé torí pé wọ́n ti ní ìgbàlà ní initially, so whatever táwọn bá ṣe Ọlọ́run kà sẹ́ṣẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ mọ́. So ó ti gbà ní anything in between kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ mọ́ torí pé Jésù kú fún wọn lórí àgbélébù. ǹjẹ́ nǹkan tó lọ́n sọ ń bè nìyẹn nítorí Ọlọ́run? ṣé nǹkan tí Bíbélì ń sọ ní nítorí Ọlọ́run? Now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ yẹn wò, ẹ jẹ́ ká máa mú ọ̀rọ̀ yẹn wò bóyá ó tiẹ̀ make sense. Tẹ́yìn bá sọ pé ẹni tó bá ti gba Ọlọ́run gbọ́ kì í dẹ́ṣẹ̀, tó wá pé bọ́n ti fẹ́ túmọ̀ ẹ̀ nìyẹn, kí ló fà á nínú the same book nínú 1 John yẹn kan náà ṣáájú kó tó dé 1 John chapter 3 verse 9 tẹ́ bá 1 John chapter 1 verse 7. Now Eric ní kan bẹ̀ tó ní ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí òun ti wà nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa, àti pé ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ó wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. ṣe ti rí ẹni pé tí ò bá sí ẹ̀ṣẹ̀ kò sí ìwẹ̀nùmọ́. so nǹkan tí Bíbélì ń sọ bí kì í ṣe pé ẹni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ yẹn mi pé kò sí nǹkan tí Bíbélì ń sọ bẹ̀ yẹn kọ́ nìyẹn. ara nǹkan táwọn interpreters ni pé ẹni tí a ti pa Ọlọ́run bí tó ti ní salvation whatever tó bá ṣe a ò lè pè lẹ́ṣẹ̀ mọ́. So kò gbọdọ̀ sọ pé ní àwọn eternal salvation yẹn wọ́n máa ń kẹ́kọ̀ọ́ kan pé tá bá fẹ́ gbàdúrà bóyá fẹ́ bẹ̀rẹ̀ ìsìn gbogbo àwọn ìṣẹ́ wa ẹja lọ bá Ọlọ́run bá àwọn ìṣẹ́ wa kọ́lọ́run kó dá ìjọ wọn ní nonsense ni a ní ìdàtí gbàdúrà yẹn mọ́ because ẹni tí a ti ipa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, gbogbo tó ṣe yẹn kì í ṣẹ̀ṣẹ̀. So don't count as sin tí o bá sì ìdálẹ́bi lọ́kàn wa ìsìnmi ológo la lè ní. So no nǹkan tí bí ń sọ ó yẹ kó clear enough fún afọ́jú gan. Now nǹkan tó sọ pé the moment you are born of God, to sin is not a priority nítorí pé ara ti kú sí ẹ̀ṣẹ̀. So o ní ní ọ̀jì láti dẹ́ṣẹ̀, o ní ní ìfẹ́ láti dẹ́ṣẹ̀, o ní ní èrò láti dẹ́ṣẹ̀. Gbogbo táwọn èèyàn kò ń rí tán kò tí ẹni jọ ẹ lójú, kò ní túmọ̀ létí nǹkan tí Bíbélì ń sọ ní ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀. Now tá bá fẹ́ sọ ní ọ̀nà mi ẹni tí a ti pa Ọlọ́run bí kì í ṣàgbèrè, kì í ṣe panṣágà. ẹni tí a ti pa Ọlọ́run bí ó dàbí ẹnìkan lo example yẹn ó dẹ̀ fọ́ ní ìsinmi gan. Ó ní àjọ túmọ̀ ọ̀rọ̀ yìí náà ni ìránṣẹ́ Ọlọ́run tí mò ń sọ yẹn ni àjọ túmọ̀ ó ní ọ̀rọ̀ yẹn ṣe yé mi báyìí. Ó ló fẹ́ dàbí pé kí Pastor Sam kó wá dúró, èmi ló rí fáàsì yẹn kó wá dúró láwùjọ àwọn èèyàn kó wá ní ẹjọ́ bá mi gbàdúrà mo ní ìdojúkọ ẹ̀ṣẹ̀. Ó ní ó túmọ̀ sí pé nǹkan tí mo sọ pé a ò ti pa Ọlọ́run bí mi nìyẹn mo ní 100%. Ìkírù mi wá jáde kí ní ẹjọ́ I'm struggling with fornication and adultery. Mo struggle gan, mo ń ṣe phonography, mo ń ṣe pé àwọn nǹkan báwọn yẹn kì í ṣe priority wa mọ́, kì í ṣe secondary plan wa, kì í ṣe plan C, kì í ṣe plan D, àti ju gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lọ. Nǹkan tá à ń sọ gan nìyẹn pé ẹni tá a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀. nǹkan tí Bíbélì ń sọ bẹ́ẹ̀ yẹn nìyẹn. Kò ní nǹkan ṣe pẹ̀lú ẹni tó bá ti ní ìgbàlà kò ní sọ̀gbàlà yẹn nù, ó ti yàtọ̀ pátá. So bí kíní ò ṣe yí àwọn èèyàn pọ̀ mi ì blame àwọn èèyàn náà o. Táwọn ẹlẹ́kọ̀ọ́ ìkẹyìn bá ti dé wọ́n máa dánu mọ́, and let me tell you tó máa ti ń dánu mọ́ irọ́ léra tó máa ń tirọ́ mọ́yàn tí ó máa dò tọ́mọ lọ́wọ́. Ẹnikẹ́ni tí a bí nípa ti Ọlọ́run kì í dẹ́ṣẹ̀ mọ́, kò ní kábàáyé kò ní kábàáyé láti dẹ́ṣẹ̀ mọ́. Gbogbo ọtí lónìí priority ẹlòmíì ni pé kó lọ bí iṣẹ́ tó máa ṣiṣẹ́ tó máa ti gba owó níbẹ̀ wọ́n á fi lọ kóbìnrin. Priority ẹ̀ ní ẹjọ́ níta ti pọ́ Ọlọ́run bí ìyẹn ò kì í dẹ́ṣẹ̀, irú yẹn ò kì í ṣe nǹkan tí Bíbélì ń sọ mẹ́rin, irú ẹ̀ kì í ṣe priority ẹ̀. Ẹ̀rí bẹ́ẹ̀ yẹn kì í ṣe pé bóyá kò lè dẹ́ṣẹ̀ mọ́. Wọ́n ní nítorí tí irú rẹ̀ ti ń gbé inú rẹ̀, that is inú kí ni o irú rẹ̀, that is àti ẹni tó wà nínú àti ẹni tó wà níta wọ́n ti jọra wọn. Ìṣe pé bóyá
Kristi wà nínú ara wà ń ta ara wà nínú Kristi wà nínú aṣọ wíwọ̀ irọ́ kò rí bẹ́ẹ̀ mọ́ fún ẹni yẹn nìyẹn nítorí pé wọ́n ní kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ti pa Ọlọ́run bí kò is not kò kì í ṣe nǹkan tó jọjú kì í ṣe nǹkan tó jẹ́ èròǹgbà ọkàn ẹ̀ mọ́ nìyẹn ó ti a lot of people àwọn dáàdì mi kan máa ń sọ̀rọ̀ láyé ìgbà kan mo understand ọ̀rọ̀ wọn dáadáa wọ́n ní ṣe irú èmi tí mo bẹ̀ sọ̀rọ̀ ẹ̀ má jẹ́ kí n tàn ẹ́ jẹ wọ́n máa sọ fún mi dáadáa wọ́n ní adé ọ̀ṣun manisa wọ́n ní ṣe mo ṣe bẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kì í ṣe pé à ń gbéraga irú àwọn kan bá wọn yẹn ara wọn ti kú sí iye wọn ti kú sí kò sínú priority wọn mọ́ mo rántí lọ́dún yẹn lọ́mọ bèèrè lọ́wọ́ pé àwọn tó wọ́n máa ń sọ pé kì í ṣe bí wọn obìnrin yẹn náà ló wá ní ìhòhò wọn ní nǹkan tó fà ní pé a ò ti pa Ọlọ́run bí torí pé àti àti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ tá bá ti pa Ọlọ́run bí mo lo àpẹẹrẹ kan lọ́dún kan lọ́hùn ẹnì kan wá sọ pé kí lẹ máa ṣe ẹnìyẹn ló bèèrè question yẹn lọ́wọ́ mi ó ní pásítọ̀ Sam kí lẹ máa ṣe àwọn mi ò sí nílé àwọn ọmọ ò sí nílé ẹnìkan dodo lẹ́wà lé arábìnrin yẹn wá bó ṣe wọlé báyìí ló tilẹ̀kùn ló ní ó yá ẹ wá bá mi ní àjọṣepọ̀ tẹ́ ẹ bá bá mi ní àjọṣepọ̀ lénìí màá pariwo pé fẹ́ réèpù mi o màá ní kó pariwo mo fẹ́ réèpù ẹ̀ èyí máa ní ìhèrè mọ̀ ní oníṣẹ́ ìrànṣẹ́ wa ń kọ́ mu ní kò sí problem lórí iṣẹ́ ìrànṣẹ́ ó ní tó bá bàjẹ́ wọn àbí tọ́lọ̀ fẹ́ iṣẹ́ ìrànṣẹ́ ń parí sí nìyẹn ó wo ojú mi oníṣẹ́ possible ní the best thing nìyẹn ẹni tó bá ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ kò sí consequence nǹkan táwọn èèyàn á sọ àwọn olè lẹ́nu wọn ká máa sọ táyé bá condemn èèyàn tí Ọlọ́run ò bá condemn èèyàn ayé èèyàn ti dáa ṣùgbọ́n táyé bá ń wé èèyàn pé kó wọ́n èèyàn bíi holy man èèyàn dédé èèyàn ṣe Ọlọ́run àtàtà ẹni ẹ wá kú tán wọ́n ní bàbá rẹ̀ ilé rẹ̀ ilé ló lọ wọ́n dẹ̀ ṣe ń nà lọ́wọ́ lọ́run àpáàdì ẹgbẹ́ ìwò ló page mo ní wọ́n á sọ fún arákùnrin lọ́dún náà pé mo ní ẹskísà ṣe fẹ́ gbòótọ́ tí wọ́n bá lọ ní 20 ọdún ọjọ́ kan máa wà tó tọ́ máa bá ó ní lẹ́yìn tó léwu náà ìṣe pé mo lè n tó normal the best thing tí mo lè ṣe nìyẹn so n tí bíbélì ń sọ bẹ́ẹ̀ yẹn kò sọ̀rọ̀ nípa ẹni tó bá ní ìgbàlà kò fi nǹkan kan hàn níbẹ̀ yẹn o mo ń sọ àwọn ẹsẹ̀ tó popular jù tí wọ́n ń lò nìyẹn o kò sí ẹgbẹ́ tẹ́yìn náà bá dẹ̀ wò kò make sense ìkẹta àwọn mẹ́ta mo ń sọ ẹsẹ̀ mẹ́ta tó máa ń sábà lò jù kẹta ẹ̀ ni pé John chapter 10 verse 27 and verse 28 wọ́n máa ń ka ẹsẹ̀ yẹn dáadáa wọ́n ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi èmi sì mọ̀ wọ́n sì máa ń tọ̀ mí lẹ́yìn verse 28 èmi sì fún wọn ní ìyè àìnípẹ̀kun wọn kì yóò sì ṣègbé láéláé kò sí ẹni tí ó lè já wọn gbà kúrò lọ́wọ́ mi wọ́n máa ẹsẹ̀ yìí particularly wọ́n máa ń jókòó tì ní wọ́n ní don't you see ẹ bá sọ yẹn ni torí àwọn pásítọ̀ tí mo bá argue tí mo sọ fún wa yẹn wọ́n fi fídíò kan hàn mí mo rò bí mẹ́ńtọ̀ wọn ni bí mẹ́ńtọ̀ náà ti bí ẹni tó ń lọ sí ẹni tó fẹ́ ṣègbè bí ẹni tó fẹ́ ṣègbè bí òun náà tó bí ẹni tó fẹ́ ṣègbè ẹni tó bí ẹni tó fẹ́ ṣègbè gbogbo ẹ̀ kàn lọ bẹ́ẹ̀ ṣá ìyẹn sọ pé bèdè báyìí ṣáà bó ṣe máa ń ha ohun wọn yẹn mi ì tí ì máa ṣe mo ti ń practice ó ní verse 28 wọ́n ní and I give them eternal life and they shall never perish neither shall anyone snatch them out of my hand. But tẹ́ bá wò dáadáa tẹ́ bá farabalẹ̀ wo ẹsẹ̀ 27 yẹn kọ́kọ́rọ́ kan wà ńbẹ̀ ó ní my sheep hear my voice and I know them and they follow me. That is the key word. And they follow me. Now, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n, wọ́n á sì máa tọ̀ mí lẹ́yìn. As long as you follow Jesus Christ, ó máa fún ẹ ní ìyè àìnípẹ̀kun. Nǹkan tí Bíbélì ń sọ ń bẹ̀ nìyẹn. Ó ní kò sẹ́ni tó lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Ṣùgbọ́n bọ̀t kí ni kan fẹ́ kẹ́ ẹ mọ̀ kò sẹ́ni tó lè já ń gbà kúrò lẹ́yìn Jésù àfi tẹ́ bá fẹ́ kó fún ayín lẹ́yìn Jésù. Ṣé ṣáà sí Bíbélì sọ fún wa pé Jésù dúró lẹ́nu ń kànkùn ẹni tó bá ṣí ọkàn rẹ̀ payá ṣé ṣáà mọ̀ bẹ̀ yẹn mo kò sí anybody statement of fact ni tí as long as you are following Christ kò sí anybody tó lè já yín kúrò àfi tí and that is why tí Sátánì ò ní agbára láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a lò bó lágbára ẹ̀ n tó máa ń ṣe ni pé á lo gbogbo nǹkan tó wà ní àráǹdì wa láti touch wa a make sure pé òun lo àwọn kílẹ̀ láti touch wa ṣé nígbà tí iṣẹ́ ò bá dáa tàbí èèyàn ò bá ríṣẹ́ gbogbo ọgbọ́n tó ta láti ríṣẹ́ rere kò sí ọkàn á máa mì nǹkan Sátánì ò lè touch wa láì bọ́lọ̀ fún ní ààyè ẹ̀ kò possible ṣùgbọ́n ó mọ̀ bó ṣe lè lo gbogbo nǹkan tó wà ní àráǹdì wa láti mú wa kúrò ní ẹ̀yìn Jésù ní tí Jésù ń sọ yàtọ̀ pátá sí nǹkan táwọn interpret ẹ̀ sí mo sọ fún ẹ pé ìyè àìnípẹ̀kun promise ni promise yẹn sì ní condition in fact àwọn condition ní kí condition ẹ̀yọ kan
téèyàn bá fẹ́ débẹ̀ eléyìí ní if you follow me lélẹ̀ àwọn tó tẹ̀lé Jésù yẹn tó takú tí ò padà kò sẹ́ni tó lè jagbà lọ́wọ́ Jésù. This is plain word tí ò ní di special ariwo láti túmọ̀. Ok, kí wàá ní Bíbélì gan sọ gan nípa ìgbàlàngbà yẹn àti ìyà nípẹ̀kun. mo ní point bíi 6 tí n bá lè parí 6 fine tí n bá lè parí ẹ̀ àti máa ní enough point but máa fún wa ní ibi tó wà láì ṣàlàyé láti kọ sílẹ̀. mo wo time mo ṣe ní bí ìṣẹ́jú bíi 10 sorry 20 ìṣẹ́jú mo ṣe ní bí 20 ìṣẹ́jú. Kí ni Bíbélì ara nǹkan àkọ́ tí mo fẹ́ ká mọ̀ tí Bíbélì sọ nípa ìgbàlà ni pé there are things a Christian must do so as not to fall. Ó ní àwọn kan tí Kristẹni gbọ́dọ̀ ṣe kí wọ́n bá ṣubú. Èèyàn ń ṣubú dáadáa. Bíbélì fi yé wa pé èèyàn máa ń ṣubú. Ó dẹ̀ nìkan tí Kristẹni gbọ́dọ̀ ṣe kó má bá ṣubú. So kì í ṣe pé bóyá tó bá ti di ẹni ìgbàlà máa patú tó bá wù ẹ́, máa ṣàgbèrè lọ bó ṣe ń ṣe, máa jalè lọ, máa parọ́ lọ, máa ṣe anything tó bá fi láti ṣe, máa ṣe panṣágà gan pẹ̀lú, o ò ní problem, ó ti di ẹni ìgbàlà nìyẹn. Tẹ́ni yẹn bá kú kò ní ṣe àtúnṣe mọ́. So ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ni pé there are things a Christian must do so as not to fall. Ó ní àwọn kan tí Kristẹni gbọ́dọ̀ ṣe kó má bàa ṣubú. 2 Peter chapter 1 verse 10 kí ló sọ fún wa? Ó ní nítorí náà ará ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyàn yín di dájúdájú. Ṣẹ́yìn náà ti di bẹ́ẹ̀ yẹn pé o ní ìgbàlà yẹn o tún gbọ́dọ̀ máa sọ ìpè àti ìyàn yẹn gbọ́dọ̀ máa strive láti sọ di pípé. Nítorí bí ẹ̀yin bá ń ṣe nǹkan wọ̀nyí ẹ̀yin kì yóò ṣubú. So ẹni tó bá sọ pé tó bá ti ní ìgbàlà báyìí ìtúbà wo ló máa pa ṣe ni pé bílì ti rí lẹ́pà. Therefore, brethren, be even more diligent to make your call and election sure. For if you do these things, you will never stumble. It's as simple as that. Ẹ̀yin ọmọ Ọlọ́run, it's as simple as that. So ẹni tó bá jẹ́ kan ṣe àwọn kíni ó sọ mẹ́yẹn ó ní if you do these things àwọn kíni tẹ́ bá fẹ́ mọ àwọn kíni yẹn ẹ padà sínú ibẹ̀ yẹn 2 Peter chapter 1 kẹwàá wo láti verse 5 sí verse 8 ẹ rí àwọn nǹkan tí Bíbélì tó lẹ́sẹẹsẹ tó ní ká máa ṣe ká lè sọ ìpè àti ìyàn wa ká lè sọ di dájúdájú ká má jókòó sínú ẹ̀gbin pé àwa ní Jésù wọ́n ti fi ẹ̀mọ́ fàáyé mi fún Jésù ní 1947 láti ìgbà yẹn náà lọ mi ò tí ì wẹ̀yìn ǹjẹ́ ó sọ ìpè rí dájúdájú ǹjẹ́ ó ń dàgbà ǹjẹ́ ó ṣe àwọn kan tí Bíbélì ní kó máa ṣe or else ẹni yá kan wà ní kòrò fún ni yẹn lẹ́fún máa rí lónìí tó fi tẹ́ fún wa rí pé ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì bí ẹ wò ẹ jẹ́ sọ fún yín bí yẹn bá ṣe ń pẹ́ ní church bẹ́ẹ̀ ló yẹ kó máa kíyèsára kó máa ṣọ́ra or else á ti sọnù ọdún mẹ́jọ rèé tí ò ní mọ̀. Tẹ́ bá lọ wo 2 Peter chapter 1 verse 5 to 8 yẹn ẹ rí àwọn kan tí Bíbélì sọ pé tá a bá lè ṣe àwọn nǹkan wọ̀nyí a máa sọ ìpè àti ìyẹn wa ìdájọ́ wọn ní tí ò bá ti ṣe wọ́n ó máa ṣubú. Ó ń fi yé wa wípé èèyàn lè sọ ìgbàlà nù. Number 2, we are admonished to be careful lest we fall. Ṣàtúndì bẹ́ẹ̀. Bíbélì gbà wá níyànjú pé ká kíyèsára ká má bàa ṣubú. Ṣé pé kò bá ẹ̀kọ́ eternal salvation mú báyìí? Pé ẹ̀kọ́ ìké pátápátá gbà ni. Ẹ̀kọ́ tó ń promote ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀kọ́ tó ń promote ìwà ìgbín ni. Ní 1 Corinthians chapter 10 verse 12 kíní kan wà níbẹ̀. 1 Corinthians chapter 10 verse 12. Bẹ́ẹ̀ ni nítorí náà ẹni tí ó bá rò pé òun dúró kí ó kíyèsára kí wọ́n bá ṣubú. Ṣé ẹ̀dí bẹ́yẹn ẹni tó bá rò pé òun dúró so gbogbo pé ẹ bá ti di ẹni ìgbàlà tó bá mi mo lè pa mo ti di ẹni ìgbàlà náà nìyẹn whatever àti màmá mo lè lọ gbárí máa padà dé bàbá máa gbà mí padà máa ṣe ó máa ṣe so tó bá jẹ́ pé Kìrìsìtẹ́nì ò lè ṣubú kí ló tán fún wa sọ pé ká kíyèsára ká má bàa ṣubú táyà Kìrìsìtẹ́nì ò lè sọ ìgbàlà nù kí ló tán bẹ́ẹ̀ sọ wọn pé ká máa sọ ìgbàlà yìí dájúdájú. Number 3, Paul knew it was possible for him to be rejected. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Paul ó jẹ́ kó yé wa wípé ó ṣeé ṣe fún òun kí Ọlọ́run kọ̀ òun sílẹ̀ kọ́lọ́run já òun lẹ̀ kọ́lọ́run já òun kò lẹ́yìn ara ẹ̀. Now tẹ́ bá wo 2 Corinthians chapter 9 verse 27 sorry 1 Corinthians chapter 9 verse 27 1 Corinthians chapter 9 verse ó ní ṣùgbọ́n èmi ń kó ara mi ní ìjánu. Ṣẹ́gbọ́n àwọn tó ti di ẹni ìgbàlà nìyẹn o wọ́n tún ṣe kí ni wọ́n ń kó ara wọn ní ìjánu. Mo sì ń mú un wá sí abẹ́ ìtẹríba ó mú ara ẹ̀ wá sí abẹ́ ìtẹríba ó ń suppress àgọ́ ara ẹ̀
pé lẹ́yìn tí mo ti wàásù fún àwọn ẹlòmíràn nítorí ohunkóhun kí èmi fún ara mi má ṣe di ẹni ìtanù. Have you seen it? Paul ló ń sọ̀rọ̀ yẹn o, kò kìí ṣe ẹlòmíì o. Ó lóun kó ara òun ní ìjánu, kìí ṣe pé ìgbà tó ń sọ̀rọ̀ kìí ṣe pé kò tí ì di ẹni ìgbàlà. Ó ti di ẹni ìgbàlà long before kó tó máa sọ̀rọ̀ yìí o. So ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ make sure pé sọ ìgbàlà yín di dájúdájú. Gbogbo ìtàn sọ yẹn fake ni o, fake ni o. Gbogbo àwọn tẹ́ ń tẹ́ ń pè ní men of God yẹn, wọn ò tí ì di ẹni ìgbàlà o, wọn ò mọ Ọlọ́run o. So wọn ò ní ìrírí ìgbàlà, báwo ló ṣe lè keep ẹ̀? Ẹ wo, ohun tí èèyàn bá ní ló máa mọ̀ bó ṣe value tó, wọn ò mọ value ìgbàlà. And unfortunately for us, gbàgbọ́ wa náà ni pé tẹ́yìn bá ti lóun ṣe pastor, ó ní suit tó dáa, ó ní tie tó jiná, ó tún wá lè sọ̀rọ̀, kò lè kì í ṣe bí pastor àti sọ̀rọ̀ lòun ṣe ń sọ̀rọ̀. God bless you. I can assure you that God will bless you. Tàbí tí o bá sọ̀rọ̀ ní ohun ilẹ̀ jù pátápátá, kó sọ lóhun èkó tó láòdì jù. Hallelujah somebody ẹ̀yọ. Tàbí kó máa gbọ́n orí gbígbà tó yẹ pé ó ní àrùn kọ́líọ́, ṣe kọ́lí ni, bóyá kọ́lí ẹ ṣe kọ́lí àyà, tàbí kó máa ranjú bí ẹni tó fẹ́ bugi jẹ. Ẹ̀yọ wọ́n ní àná tí pọ̀ àwọn orílẹ̀-èdè nǹkan tí bẹ́ẹ̀ lè sọkọ́ yẹn o. Nǹkan tí bẹ́ẹ̀ lè sọkọ́ yẹn o. Ó lóun kó ara wọn ní ìjánu. Ó lóun dẹ̀ mú àgọ́ ara wá sí abẹ́ ìtẹríba. Kó jẹ́ kó má jẹ́ pé ohun tó ń wà tó fáwọn èèyàn pé ẹ gba Jésù gbọ́, èmi náà ń ṣe bẹ́ẹ̀ o. Kó má kémi tí mo ní Jésù ń gbàlà, Jésù ń wòsàn, ẹ máa bọ̀, máa gbàdúrà fún ìyanu àṣẹlẹ̀, kí n má lọ di ẹni ìtanù. Ẹ jọ tó wáyé pé eternal salvation ni, kí ló máa mú sọ pé kó má dẹni ìtanù fúnra? Àbíṣẹ́ tó bá dẹni ìtanù, ìjọba òun ló wá ń lọ, wọ́n tá dànù sí ìjọba òun. Òótọ́ ni, torí kò make sense. Eternal salvation ẹ̀kọ́ yẹn kò make sense. Number 4. The Galatians were taught that a Christian can fall from grace. Ara ẹ̀kọ́ tá a kọ́ àwọn ará ìjọ Galatia nìyẹn pé Kìrìsìtẹ́nì ó lè ṣubú kò lábẹ́ orí ọ̀fẹ́ dáadáa. Èèyàn gbọ́dọ̀ make sure pé ó di ìjẹ́wọ́ ìgbàgbọ́ ẹ̀mú. Nínú Galatia orí 5 ẹsẹ̀ 4, Galatians chapter 5 verse 4. Kìíní kan wọ́n àbẹ̀ tí mo fẹ́ ká wò. Galatians chapter 5 verse 4. Ó ní Galatians chapter 5 verse 4. Ẹ ṣe. Ó ní a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ kí a dá yín láre nípa òfin, pé ẹ ti ṣubú kúrò nínú orí ọ̀fẹ́. Can you be that? Ẹ tẹ́ kàró ìbò kí wọ́n ṣàlàyé ẹ̀ díẹ̀ sí. Ó ní you have become enstrangled from Christ. You have become enstrangled from Christ. A ti yà yín kúrò lọ́dọ̀ Kristi. Tamani wọ́n yà àwọn kúrò lọ́dọ̀ Kristi, a jẹ́ pé ọ̀dọ̀ Kristi náà wà tẹ́lẹ̀. Is that not so? Tamá ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ó tó túmọ̀ sí pé ọ̀dọ̀ Kristi náà wà tẹ́lẹ̀ nìyẹn. Ó ní ẹ̀yin tí ń fẹ́ kí a dá yín láre nípa òfin, pé ẹ ti ṣubú kúrò nínú orí ọ̀fẹ́. So a kọ́ àwọn ìjọ Galatia pé èèyàn lè ṣubú kúrò nínú orí ọ̀fẹ́ o. So ẹ tó bá sọ fún pé eternal salvation ni ẹ máa dẹ́ṣẹ̀ lọ nṣó, ó fẹ́ sọ nínú orí búkú bíi tiẹ̀ ní o. Òótọ́ bẹ̀ nìyẹn. Ẹ̀rí, mo sọ fún yín, mo ní bí point bíi 6 tí mo fẹ́ fi hàn yín. Ẹ máa wá brief yòókù. So ó tán náà nìyẹn. Ẹ̀rí, àwọn Yorùbá sọ̀rọ̀ wọ́n ní bá a ṣe bẹ̀ sínú bá a ṣe máa ń pòwe gan-an, bá a gbìyànjú sínú ewé ẹ̀ṣẹ́ ká tún wá ṣe bẹ̀ sínú èpo ẹ̀pà, ẹni máa yọ ayé o, ẹ̀ṣẹ́ o. Ẹ̀rí, ìkànnì a person can so sin as to be in a worse condition than he was before he became a Christian. Mo ti bẹ̀rẹ̀ sọ fún wa ní tó ìbẹ̀rẹ̀ sọ fún wa ní pé èèyàn lè dẹ́ṣẹ̀ dé ìkóríta tó jẹ́ pé ìgbé ayé àwa burú ju tàtẹ̀yìnwá lọ. So ó túmọ̀ pé téèyàn bá di ẹni ìgbàlà, ó lè yí padà káyé ẹ bàjẹ́ jùgbà tí ó sì wà nú ayé lọ. Kan tí Bíbélì ń sọ ni. Bíbélì kọ́ ẹ̀kọ́ yẹn fún wa. Tó bá pé eternal salvation ò tọ́ ni, ṣó yẹ kí Bíbélì kẹ́kọ̀ọ́ yẹn tọ̀rọ̀ lọ. Ẹ rí àwọn èèyàn lánàá ni. Ẹ rí tí wọ́n gbàgbé orin tí ẹ gbàgbé ebó ló ń ṣe kọ́ ni. Ẹ ó ní ìgbẹ̀yìn ayé mi má jẹ́ kó dàbí ti Sọ́ọ̀lù. Ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ Olúwa, ó parí ẹ̀ sọ́dọ̀ Sátánì. Olórin ló kọ́ àwọn ẹ̀kọ́ Bíbélì nìyẹn. Kì í ṣe pé tó bá ti dẹni ìgbàlà, do whatever you want to do, just cover ẹ̀kọ́ tó lè já ìgbà mọ́. Irú àwọn ìmúsọ fún irú àwọn ẹlò máa ń wá àwọn ẹ̀kọ́ tán kàn wọ́n ṣà máa ṣàjọ, wọ́n ṣà máa fagírí àwọn nǹkan tí ò túmọ̀ sí, wọ́n á lọ lọ́rùn títí àwọn tí ò mọ̀ kan, àwọn náà bẹ̀rẹ̀ sí gbégbé ayé ẹ̀ṣẹ̀, wọ́n á ní Ọlọ́run wà ń bẹ̀ fún wọn. Tẹ́ bá wo 2 Peter chapter 2 verse 20 and 21, 2 Peter chapter 2 verse 20 and 21, ó sọ̀rọ̀ kan. Ó ní
lẹ́yìn tí wọ́n ti yọ tán kúrò nínú èérí ayé, ẹ máa gbọ́ oh God, lẹ́yìn tí wọ́n ti yọ tán kúrò nínú èérí ayé nípa mímọ̀ Olúwa àti olùgbàlà wa Jésù Kristi. Ṣé gbọ́, lẹ́yìn táwọn yẹn wọ́n ti yọ tán kúrò nínú èérí, kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú rògbòdìyàn ayé, wọ́n ti wá nípa mímọ̀ Olúwa àti olùgbàlà wa Jésù Kristi. Bí wọ́n bá tún fi ara kó, look at it very well, bí wọ́n bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn, ìgbẹ̀yìn wọn á burú ju ti ìṣáájú lọ. It is clear enough. Èèyàn lè sọ ìgbàlà nù. Lẹ́yìn tí wọ́n ti yọ tán kúrò nínú èérí ayé nípa mímọ̀ Olúwa àti olùgbàlà wa Jésù Kristi, bí wọ́n bá sì tún fi ara kó tí a sì ṣẹ́gun wọn, yẹn pé tí ẹ̀ṣẹ̀ tún lọ ṣẹ́gun wọn, ìgbẹ̀yìn wọn á burú ju ìṣáájú. Verse 21. Nítorí ìbá sàn fún wọn kí wọ́n má mọ ọ̀nà òdodo ju pé lẹ́yìn tí wọ́n mọ̀ ọ́n tán kí wọ́n yí padà kúrò nínú òfin mímọ́ tí a fi fún wọn. Ṣẹ́ni òfin ẹ jẹ́ ká ka òyìnbó ẹ̀ kò sí, ṣẹ́ni Bíbélì kò ní hidden part, kò ní hidden translation, ó clear dáadáa pàápàá nípa ọ̀rọ̀ ìgbàlà. Only for if after they have escaped the pollutions of the world through the knowledge of the Lord and Savior Jesus Christ, they are again entangled in them and overcome, and later end is worse for them than the beginning. For it would have been better for them not to have known the way of righteousness than having known it to turn from the holy commandment delivered to them. Bíbélì gan tó sọ pé ó sàn fún wọn. That's why Bíbélì sọ pé ẹ tó bá fọwọ́ lé ohun ìtúlẹ̀, tó bá bójú ẹ̀yìn kò yẹ mọ́ fún ìjọba wọn. Tí fọwọ́ lé ohun ìtúlẹ̀, wọ́n máa sọ pé eternal salvation. Òkè ni ó máa ń sọ irritate mi débi pé ẹ̀yin ò níyè inú ni. Ẹ̀yin ò níyè inú ni. Tá má tẹ̀ sọ fún yín pé ọ̀nà ikú rèé, ṣé ìṣẹ̀dá yín ò sọ pé rárá èmi ní bá ń kú àjọkú. Ẹ̀rí. Bíbélì ní ìbá sàn fún wọn ká má mọ ọ̀nà òdodo àtọ̀, ìbá sàn fún wọn ká má fàyè fún Jésù, pé ká fi fún Jésù ká má ṣe déédéé. Ẹ̀rí gbòòrò lẹ́nu. Ìkẹfà ẹ̀ Bíbélì sọ pé ẹ̀kọ́ Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́ pé Jesus will vomit out those who are lukewarm. Jésù ẹ̀rí ó lóun máa pọ̀ àwọn tó jẹ́ kò gbóná kò tó máa pọ̀ wọ́n jáde. Ẹnìkan wá ní òun ò lè sọ ìgbàlà. Ẹ̀rí Jésù nìyẹn o. Kéèyàn tó lè jẹ́ kò gbóná kò tutù. Ìyẹn ni pé ó ti ní an outer of hotness nínú ẹ̀ tẹ́lẹ̀, tàbó ti ní níbẹ̀rẹ̀ ẹ̀rí tí àwọn ìwà kan tó ti wá sọ di kò gbóná kò tutù. Lẹ́yìn ká ka Bíbélì náà, Revelation chapter 3 verse 15 and 16. Revelation ìfihàn orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti kẹrìndínlógún. Revelation chapter 3 verse 15 and 16 ó ní, èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ kí ìwọ kúkú tutù tàbí kí ìwọ kúkú gbóná. Verse 16. Ǹjẹ́ nítorí tí ìwọ lọ́wọ́rọ́ tí o kò gbóná bẹ́ẹ̀ ni tí o kò tutù, èmi yóò pọ̀ ọ́ jáde kúrò ní ẹnu mi. Ẹ̀rí kò gbóná kò tutù. Ẹ̀yìn ṣàwùṣọ̀gbẹ̀rì sí Jésù díẹ̀ sí tiwọn náà. Gbé ìwà ìmọ̀ fún ọ̀sẹ̀ kan, dẹ́ṣẹ̀ fún ọjọ́ méjì, máa wá nǹkan gbàdúrà sí kò tètè ṣẹlẹ̀ tètè yí mọ́. Àwọn nǹkan báwọn wọ̀nyẹn ó ń jẹ́ kí èèyàn sọ ìgbàlà nù ni, ẹ̀yin ọmọ Ọlọ́run. So kí ni nǹkan tí ẹ̀kọ́ ìtọ́ láti kọ́ wa ni pé mo máa ń sọ̀rọ̀ kan fún wa tẹ́ bá rántí dáadáa màá ní pásítọ̀ ò ní sòótọ́ fún àwọn ọmọ ìjọ ẹ̀ láyé ó lójú. In fact ó rí àkẹ́ tó rí pásítọ̀ tó máa dúró báyìí tó máa sọ pé bẹ́ẹ̀ ṣe ń wo òun òye ayé òun ti bàjẹ́ o, báyìí ló ń dáwọ́lé o. Kò wọ́pọ̀, pásítọ̀ tó máa ṣe bẹ́ẹ̀ kò wọ́pọ̀. Ṣùgbọ́n tí pásítọ̀ bá rí pásítọ̀, wọ́n máa ń sábà sọ òótọ́ fúnra wọn. Òótọ́ tó wà ń bẹ ni wọ́n máa ń sábà, torí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yà mọ́ iye ìránṣẹ́ Ọlọ́run àjọ sọ̀rọ̀ man to man tájọ sọ̀rọ̀ nípa Bíbélì. Àwọn òṣìṣẹ́ Ọlọ́run kan wà bẹ́ẹ̀, àwọn òṣìṣẹ́ Ọlọ́run kan tájọ sọ̀rọ̀ tájọ fi ìmọ̀ yíra wa. Àwọn òṣìṣẹ́ Ọlọ́run kan wà jẹ́ pé nínú ìtàkùrọ̀sọ ìsọ tájọ fi ẹ̀kọ́ yíra wọn mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Bẹ́ẹ̀ ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn òṣìṣẹ́ Ọlọ́run tájọ sọ tó mọ̀ pé bẹ́ẹ̀ àwọn èèyàn kan ló wà lábẹ́ ẹni ìbáyìí. Ṣé ẹ̀kọ́ ni wọ́n rò pé àwọn ń kọ́ ni àbáwọn ń sin Ọlọ́run báyìí? Máa sọ̀rọ̀ fún pé program tá à ń ṣe tá a bá ní ká tú tán, tá a bá ní ká sọ tán,
tá a mọ̀ gangan tá a bá ní ká dáàbòlẹ̀ tán pátápátá àwọn èèyàn lè fẹ́ sin Ọlọ́run mọ́ ìrèdí ẹ̀gbọ́n tó náà wá ní ká fi kọ́ ẹ̀kọ́ yìí ká fi kọ́ àwọn èèyàn ní ọ̀nà ọ̀hún our were defeated la ṣe ń ṣẹ̀kù ṣùgbọ́n mò ń fi Ọlọ́run bẹ̀ wá wípé ẹ jẹ́ ká wá Ọlọ́run ẹ jẹ́ ká ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí ìbéèrè ní ká ṣe wọ̀nyí òun kọ́ láyé ń ṣe lónìí o ẹ gbà mú sọ fún yín o ayé ò tẹ̀lé Ọlọ́run wọ́n kàn rò báwọn ń tẹ̀lé ni ṣùgbọ́n tán bá jókòó táwọn gan bá farabalẹ̀ jókòó analyze ẹ̀ àìmọye àwọn èèyàn tó ti bá mi sọ̀rọ̀ tí wọ́n ní mo tó yin mọ́mì yẹn tán send message lẹ́njọ́ mẹ́ta ẹ̀ wọ́n ní ìtẹ́ ń sọ nípa àwọn ṣọ́ọ̀ṣì oníṣọ́ọ̀ṣì wa ọ̀nà wo làwọn á gbé gbà báyìí ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀kẹ̀rẹ̀ àti káwọn ọmọ wa lọ ṣọ́ọ̀ṣì àti kó wọn jáde ti nira báyìí ẹ̀yọ́ torí pé wọ́n ti wá yan wọ́n ti yan òkì jù wá lọ fúnra wa ẹ̀yọ́ wọ́n ti buy into the lies jù wá lọ kí la fẹ́ ṣe báyìí nítorí ẹ̀ ní àìrójọ́ mùsùlùkùn tẹ bá ń sọ ń gbà mí fẹ́ lómi a máa fi ń ṣe ẹ̀yẹ a ní kò lè tó bẹ́ẹ̀ go and sit down ẹ̀yin náà lọ jókòó ṣùgbọ́n máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ torí pé tó bá délẹ̀ kò sí kó má tàbá ara ilé kó tàbá ara oko kò sí kan tó pè ní eternal salvation o èèyàn sọ ìgbàlà nù dáadáa o ìlérí Ọlọ́run èèyàn ń dàrú o fúnra ẹ o abẹ́ ti gbàgbé wòlíì Élì ni Bíbélì sọ fún wa Ọlọ́run sọ fún Élì pé èmi ti wí ní tòótọ́ pé ilé rẹ àti ilé bàbá rẹ yóò máa rìn níwájú mi tí ṣùgbọ́n nísìnyí láti mú yín sọ̀rọ̀ lọ láéláé kò rí bẹ́ẹ̀ àti ìlérí Ọlọ́run àti ìgbàlà àti kí ló ti ń pè àti ìgbàlà àti ètò Ọlọ́run lórí ayé ó lè dàrú ìyẹn lè dàrú dànù tí ò bá ṣe àwọn nǹkan tí Ọlọ́run fi sí abẹ́ ìpín kò ṣe tí ò bá fi kún ayé ẹ̀ ẹ̀rí ó dẹ̀ wà very very important fún wa láti mọ̀ pé gbogbo àwọn nǹkan tí àwọn ẹsẹ̀ ìbéèrè tí wọ́n sábà máa ń lò àwọn ẹsẹ̀ ìbéèrè tó dàbí téèyàn bá kà á jinlẹ̀ dáṣà mo sọ fún wa pé ẹ má máa ka ìbéèrè gbúrúgbú ẹ máa kà lọ́nà tó máa yé yín ni abẹ́ rí ọmọlẹ́yìn yẹn nígbà tó rí ara Ethiopia yẹn ó ní ìṣẹ̀kan tó ń ka èṣù ti èyí ẹ báyìí ó ní kò yé ó kàn ń ká ní bẹ́ẹ̀ bó ṣe láyè sí gẹ́lẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ kan gbé báyìí dání bẹ́ẹ̀ ṣe rí yẹn wọ́n kàn ń kà ní wọ́n á ka mo tẹ́ bá béèrè pé ṣé nǹkan tó ń ka èyí ẹ báyìí tó bá lóye ẹ ní kó ẹ béèrè kan nǹkan tó ka yẹn kò ní òye ẹ rí ìyẹn lè ṣubú nù gbàgbọ́ o dáadáa Bíbélì tẹ̀ fi yọ abẹ́ Bíbélì tẹ̀ gbà níyàn pé ká máa ṣọ́ra ká má bàa ṣubú nínú ìgbàgbọ́ Paul gan fúnra ẹ̀ ó mọ̀ dáadáa pé Ọlọ́run lè kọ̀yàn kẹ́rẹ́dẹ̀ tó kọ̀yàn ìyẹn wà pẹ̀lú èèyàn ni Ọlọ́run lè kọ̀yàn any time tó bá ṣe ẹsẹ̀ gbé akọ àwọn ará Galatia ara ìkọ́tà akọ́ ni mo tún review fún wa yẹn akọ àwọn ará Galatia wípé kìrìsìtẹ́nì lè ṣubú kò ní orí ọ̀fẹ́ àwọn kan tá à ń sọ wọ̀nyí ìgbàlà níbo kan tá à ń ló túmọ̀ sí àwọn kìrìsìtẹ́nì lè ṣubú dànù kò ní orí ọ̀fẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ láti kọ́lé nìyẹn ó dẹ̀ sọ pé èèyàn di ẹni ìgbàlà yẹn ìgbẹ̀yìn ẹ̀ ní pàpà ó lè burú ju kó tó gba Jésù lọ àkọ́bẹ́ wa ta ka ìwé 2 Peter yẹn chapter 2 verse 20 and 21 yẹn Jésù fúnra ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ó lóun á kọ àwọn tí ó lọ́wọ́wọ́ wọn á pọ̀ wọn dànù àwọn kò gbóná kò tútù purpose mo sọ fún wa pé kí ló inspire mi láti kọ́ ẹ̀kọ́ yìí òun náà ni pé èmi àti pastor kan a jọ sọ̀rọ̀ lórí eternal salvation fún àìmọye ọdún òní wọ́n ti ń wàásù ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tá a jọ sọ̀rọ̀ náà rí i pé kò sí nǹkan náà pé ní eternal salvation wọ́n dẹ̀ wà ńlá mẹ́tì lọ́wọ́ báyìí àwọn tán ti ṣì lọ́nà bóyá wọ́n ti padà sí church wọn o bóyá wọ́n ti wá bẹ́ẹ̀ sì kọ́ ẹ̀kọ́ pé irọ́ ni ọ̀rọ̀ yẹn o kò sí nǹkan náà pé ní eternal salvation o bóyá mi ò tí ì mọ̀ yẹn mi ti gbọ́ feedback lẹ́nu wọn torí nǹkan tí mo ní kàn ṣe nìyẹn kán bẹ̀rẹ̀ kọ́ láti kọ́ àwọn èèyàn gan ní ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀rí mo ti ẹ̀kọ́ léjì wọn náà pé ẹ̀kọ́ ìhun ni màá kọ́ níjọ́ Friday bí a káwọn náà lè ń gbọ́ ẹ má jẹ́ adọ́rùn òótọ́ Bíbélì ti tó fún wa ìwọ̀nba tó bá ti yé wa ọ̀pọ̀lọpọ̀ wa máa ń béèrè àwọn ìbéèrè outside your knowledge àwọn ètò wà ní within your knowledge kan kọ́ṣẹ́ ti kọ́kọ́ gbégbèsè ẹ̀ náà kẹtùṣẹ̀ bọ́ sí ìpele tó kàn àwọn kan bí kìsẹ́nì ṣe ń di akẹnìyẹn táwọn náà bá kẹ́kọ̀ọ́ àwa náà ń dù láti make sure pé kì í ṣe pé bí àgbàtà akọ́tàlá lọ ń ṣe ká tó kọ fún àwọn èèyàn gan àti wàásù ẹ̀ fúnra wa pé ṣé àwọn nǹkan wọ̀nyí gan ṣé kìí ṣe pé àwa gan à ń ré kọjá bí àwa ṣe ń ṣe tiwa nìyẹn Ọlọ́run dẹ́ ń gbà fún wa mo gbàdúrà pé ẹ̀sìn Ọlọ́run á gbà bẹ́ẹ̀ fún yín Ọlọ́run á gbà fún yín débi pé ohun tá for your faithfulness ohun tá wá fi san fún yín á sò kọjá ohun tẹ́ lérò láyé wípé Ọlọ́run lè ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tọ́lọ́run fún yín pé ká tún jọ kọ́ ẹ̀kọ́ pọ̀ lónìí mo sì gbàdúrà bọ́lọ́run ti bẹ̀ tí ẹ̀mí ẹ̀bẹ̀ láàyè agbára ìwà láàyè Ọlọ́run tó mú kéèyàn ṣe rere Ọlọ́run àìfún wa lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí àyìn lógo àjúbà yín tó dúpẹ́ ṣe torí pé àná ìdúró láéláé àti tó kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ yín àti fi òkúròrò hàn àwọn ènìyàn àti ìjọ kà á
a sì yọ rí. Mo gbàdúrà agbára tó ń gbé nínú ìwà bí Ọlọ́run á fi fún yín. Agbára tó ń rìn ní ọ̀nà pípé àti mímọ́ Ọlọ́run á fi fún yín. Agbára tó ń yọ̀ǹda ayé rẹ̀ fún Jésù pátápátá láì ní reservation, irú agbára bẹ́ẹ̀ Ọlọ́run á fún yín. Àwa tá ti fi ayé wa fún Jésù, mo gbàdúrà pé k'Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti máa renew ẹ̀ lójoojúmọ́, ká lè jèrè láyé, ká sì jèrè ní ìjọba Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí lọ́wọ́ Jésù Kristi Olúwa ìfẹ́ mọ́ ti Ọlọ́run ìdàpọ̀ tí ẹ̀mọ́ kó máa bá wa lọ. K'Ọlọ́run kó ṣàánú fún wa, kárí oore ọ̀fẹ́ gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.